I will not go against anyone. Bóyá farabalẹ̀ kẹ́ wo fídíò yìí náà. Ẹ ti fi pé ọmọ mẹ̀kúnnù tẹ́bí ń pa náà ló yẹ kó jìyà. A máa jẹ́ ọmọ ọba Tadé ní káwọn náà gbé lọ sáàárín ibẹ̀ yẹn. Ìlàlà ò ti ní lu, akutuku ò ti ní wu. Ṣé Naomi lè gbé Tadé ní lọ káwò kó gbé wọn lọ sí àárín ọba àárín multitude. Bẹ́ẹ̀ yẹn ṣé ó lè ṣe orí òkè ló gbé lọ tó di wá tó ní kó má gbọmọ wá sórí ìkíní kan. Àwọn ọmọ yẹn tó kú lọ́tọ̀ la nísìn, àwọn ọmọ ọlọ́mọ ní nǹkan tẹ́ lè prevent negligence, complacency, nonchalant attitude, àìbìkítà ẹ kò fi pa àwọn ọmọ ọlọ́mọ tí ìjọba ṣe ṣe nìkan ní àmì yẹn tẹ́ máa ń sọ̀rọ̀ yìí. Ẹ wá sọ wípé ẹ máa ń like láti fi ẹni ẹ ṣe nǹkan tó bá wù yín. Ẹ wá ń kọ lẹ́tà yìí. Èmi rò bẹ́ẹ̀ sì kò dé ká máa rí ẹni tó jẹ̀bi ọ̀rọ̀ ẹni tó jàre ọ̀rọ̀. I am sorry to say this, Aunty Yinka. Àsìkò kó dé ká rí pé àbíamọ nìyẹn. Àsìkò ikọ̀. Nígbà tí ebi ń pa àwọn èèyàn wọ̀nyí, ẹ̀yin náà ṣe gíbèrè ńgbà kan. Báyìí gbogbo àwọ̀ ìbí nǹkan ni. Táìmù tí ebi ń pa àwọn èèyàn, ká ní pé bí ẹbẹ̀ ṣe fẹ́ sọ̀rọ̀ yìí. I don't want to talk. Mi fẹ́ sọ̀rọ̀ tó máa dàbí ẹni wípé èmi náà pẹ̀lú ọ̀bọ jáwúra. Bó ti kọ́mọ̀ fún gbogbo ẹ̀yin tẹ́ máa ń sọ̀rọ̀ lórí Facebook. Ó kọ́mọ̀ fún yín jù. Tẹ́ bá ti ara rí kankan báyìí, all of you want to talk, all of you want views, kí ló ṣẹlẹ̀? Àwọn tó pọ̀ lè káwá ti bí ní views. Yes. Àwọn tó kọ àwọn kan mi tó pé yín gan máa sọ sí bá gbọ́ngbà mi báyìí ara dẹ̀ máa ta mẹ́gẹ́ bíi pé obìnrin ni mí. Àwọn ọ̀rọ̀ mi tẹ́yìn gan sọ tẹ́ máa ń sọ jáde tí ò ṣe máa gbọ́ létí. Àwọn ilé tẹ́yìn gan ti dàrú bí mo ṣe láìkí yín tó àǹtí Yinka. Àwọn ilé tẹ́yìn ti dàrú tó yẹ pé tó bá wá sọ́dọ̀ ti èmi yìí tó bá sọ̀rọ̀ fún mi tó báyìí à ń panẹ́ lábẹ́lẹ̀ ni. Àmọ́ nítorí pé ẹ fẹ́ sọ̀rọ̀ ẹ fẹ́ lọ́gẹ́ bí abiyamọ. Mo mọ̀ wípé olórí Naomi ò lè mọ̀ wípé àwọn ọmọ tó ń bọ̀ ó máa rí bẹ́ẹ̀ yẹn kán dárúkọ bẹ́ẹ̀ yẹn sílẹ̀ torí pé tó lórúkọ ni àbùkù ń wá kiri. Alhaji Hamzat Oriyomi ò lè ever mọ̀ wípé nǹkan báyìí fẹ́ ṣẹlẹ̀ kí Alhaji Hamzat Oriyomi kó sọ pé àwọn fẹ́ lọ́wọ́ sínú nǹkan bẹ́ẹ̀ yẹn. Wọ́n yẹn ṣe bá fáwọn yẹn nìkan. Ẹ̀yin Yorùbá, ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire, ẹ̀yin Nàìjíríà, nígbà táwọn bíbí ti ń ṣe oore ẹ sọ̀rọ̀ ó wá kankan ní ìjọ mélòó ni àǹtí Yinka ti gbé wọ́n ti sẹ́ẹ̀tì ring light wọ́n ti sọ̀rọ̀ gidi nípa Alhaji Hamzat Oriyomi àbí Queen Naomi àbí àwọn tó ti ṣe nǹkan rẹ̀ lórílẹ̀‐èdè yìí ìjọ òun lẹ ti ṣe. Ẹ mọ̀ pé èmi máa sọ fún yín pé mi ò sí ní àwọn francas lẹ́jọ́ ìṣàbí ẹ̀ pé francas náà máa ń pè yín. I am not among you guys. Mo máa ń wo nǹkan bí tẹ́ bá kàn búra ayé tẹ́ bá ń fọ̀rọ̀ búra ẹ̀ mọ́ pa tó máa ṣe o Olódùmarè o mi máa lórí ọ̀fẹ́ nǹkan táwọn pípọ̀ yẹn ṣe ṣá. Ìmí inú yín láì tí ìmọ̀ story life yín tí téèyàn bá jókòó máa kọ story life yín á dẹ̀ bá yín láyé mu. Àmọ́ orí èèyàn lórí ọ̀fẹ́ jura wọn lọ torí bẹ́ẹ̀ ṣe wà yìí ẹ lè gbórí èèyàn kó bẹ́ẹ̀ ẹ lè gbé orí èèyàn sórí òwò ẹlòmíì kẹ́ sọ pé òwò èèyàn ní bẹ́ẹ̀ ṣe ń bá yára yín jẹ́ nìyẹn lórí social media. Àǹtí Yinka tẹ́ bá ti lè reduce tẹ́ bá ti lè dínkù ọ̀rọ̀ yìí ẹ má dákun ẹjọ́ nítorí Elédùmarè àti ní enough stress nípa ọ̀rọ̀ yìí tẹ́ bá ti wá mọ̀ yìí pé ẹ lè solve problem tó wà nílẹ̀ yìí ẹjọ́ ẹ má dákun kí ló ṣe yín tí ò ṣẹlòmíì rí kí ló dé ẹ fẹ́ sọ̀rọ̀ wọ́n ṣe máa gbé Tadé ní káwò lọ sí ibi tó ti fẹ́ fún yàn lóúnjẹ. Ṣé yín kéde kí n sọ fún yín o kò sọ ọmọ ẹrú kò sọ ọmọ o mi ò pọ́ ọmọ kan lẹ́mọ ẹrú o. Ẹ̀yin ilé káwọn olóore ẹ jẹ́ kó oore sú wọn ṣe ẹ jẹ́ kí oore ẹ jẹ́ kó sú wọn ṣe ẹlẹ́mi fẹ́ ṣoore ẹ̀rù ń bà á tó bá ṣe la máa mọ̀ ẹ jẹ́ kó ṣe ọkọ̀ kókó lọ yíwọ́ gbogbo yóò wá sẹ́ẹ̀tì ring light especially ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó yẹn ẹ máa ṣe ẹ mọ fọ́tò ìsọ̀pẹ́ ń sọ̀rọ̀ ọbọ̀ bí dákẹ́ wá Nàìjíríà wá sọ gbọ́dọ̀ bí ṣètò gbóyìn máa ń sọ gbogbo ìwọ́n tó ẹ̀dí bí àṣẹ ti ring light a máa fọ́n ní di ring light a máa fọ́n di ring light wá Nàìjíríà kó wá ṣe ààfù ẹ̀. Ọlọ́run ọba o wọ́n mọ̀ jẹ́ ń ṣiṣẹ́ o ọmọ aráyé wọ́n ń ṣiṣẹ́ o ó wáyé bẹ́ẹ̀ ni wọ́n dẹ̀ máa bọ́ kúrò ní ogun ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni àìró eléré àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni ló pẹ́ bóyá wọ́n máa bọ́ kúrò nú ẹ̀
ẹ lọ fúnra ẹ lọ́kàn balẹ̀ gbogbo gìrìgìrì tẹ́ ẹ̀ gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ yẹn ẹ lọ calm down ó wá ní yóò lọ tàbí ní káwọ́ láti náà gbé lọ sí tẹ̀yẹ tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ ìgbé pátá ẹ̀ bọ́sẹ̀ ẹ̀ wà nílùú òyìnbó ẹ̀ máa fọ̀rọ̀ ránṣẹ́ sí Nàìjíríà orí yín ti gbálẹ̀ ẹ̀ máa bọ̀ Nàìjíríà most of yín ẹ̀ máa bọ̀ Nàìjíríà ẹlòmíà sọ̀rọ̀ nípa bá kíkẹ́ sí ẹ̀ pàdé irú ìwọ̀ ìyàwó èlé tó sọ̀rọ̀ mi sọ pé yín o àmọ́ yín bí inú yín dára lórí Facebook yẹn kẹ́kẹ́ bá sọ̀rọ̀ nígbà mi màá kọ́ ọ́ ṣàwọ̀ ilé ìdájọ́ ọwọ́ ni ẹ̀yin má wọ mọ́tò ẹ̀yin sọ̀rọ̀ tó kẹfẹ́ sẹ́yìn ká máa sọ ọ́ bí sẹ́yìn sọ lẹ́nu yẹn ẹ̀yẹ kan sọ fún yín pé ẹ̀ tó bẹ́ẹ̀